ìgbà tí mo bá ti sùn ni eégún máa ń lé mi ní ojú oorun. Nígbà tí mo máa tajú jáde sáyé tí mo rí pé àpá abẹ́rẹ́ wà ní ìdí mi, bẹ́ẹ̀ sì ni ẹ̀gbẹ́ kan ìdí mi bẹ̀rẹ̀ sí ní wú. Ohun tó ń ṣẹlẹ̀ lónìí yẹn jẹ́ ká sọ o. Pẹ̀lú òtítọ́ àti ìmúlòyè Fádẹ́mọ̀. Láti ìlú dé agbègbè ká mú ìròyìn dé. Ìrírí mi TV á ṣiṣẹ́ fún gbogbo ènìyàn. Ọ̀nà tí ogun gbà wọnú ayé mi ni wípé ní gbogbo ìgbà ni mo máa ń ní àlá wípé mo máa ń jẹ ẹran ní ojú àlá mi, àti wípé ní gbogbo ìgbà sì ni eégún máa ń lé mi ní ojú àlá. Ẹ káàbọ̀ sórí ìkànnì Ìrírí mi TV. Èmi ni ọmọ yìí, olólùfẹ́ yìí, Oyíndàmọ́lá, ọmọ wọn ní ìlú Ẹ̀gbá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ ń wò mí, àti pé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ ń gbọ́ mi lórí ìkànnì yìí, mo fẹ́ kí ẹ like, kí ẹ share, kí ẹ comment, kí ẹ sì subscribe, kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí ìkànnì yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Mo gbà á ládùúrà wípé ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tí ẹ fi ń gbọ́ mi ò ní dí. Ìtàn tí mo mú wá fún wa lónìí ó dá lé lórí àwọn ìtàn ilé olórogún. Èmi kọ́ ni mo ní story. Arákùnrin kan ló ní kí n bá àwọn share story fún gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè kí ẹ lè rí nǹkan fi ṣe àríkọ́gbọ́n. Mo máa lo ara mi gẹ́gẹ́ bí kárátà nínú story tí mo fẹ́ sọ yìí. Ó yẹ wá nǹkan fìdílé kí ẹ máa bá mi ká lọ. Orúkọ mi ni Adédayọ̀. Mo jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo. Ìlú Òṣogbo sì ni àwọn ẹbí mi ń gbé pẹ̀lú. Ìyàwó mẹ́ta ni bàbá mi fẹ́. Bẹ́ẹ̀ sì ni ìyá mi ni ìyàwó kejì ní ọ̀dẹ̀ bàbá mi. Ọmọ 11 ni bàbá mi bí. Èmi sì ni ọmọ kẹfà. Mo ní àwọn ẹ̀gbọ́n níwájú, bẹ́ẹ̀ sì ni mo ní àwọn àbúrò lẹ́yìn. Ìdílé aláyọ̀ ni ìdílé wa. Ṣùgbọ́n iṣẹ́ tí bàbá mi ṣe, bàbá mi ò kí ń sábà wà nílé nítorí pé iṣẹ́ táǹkà ni wọ́n ṣe, wọ́n máa ń wa ọkọ̀. Ojoojúmọ́ ni bàbá mi ò kí ń fi ìgbà kankan sí nílé nítorí pé wọ́n máa ń travel kákàkiri, iṣẹ́ máa ń gbé wọn kákàkiri. Tí wọ́n bá lọ sí Sókótó lénìí, wọ́n máa lọ sí Kàlàbá lọ́la. Èmi àti àwọn ìyàwó bàbá mi àti àwọn ọmọ tó kù ní la máa wà nílé ní gbogbo ìgbà. Ṣùgbọ́n pẹ̀lú bí bàbá mi ò ṣe ń sí pẹ̀lú wa nílé ní gbogbo ìgbà, kò sí nǹkan kí nǹkan tí a nílò lọ́wọ́ bàbá mi tí ò kí ń ṣe. Kódà tí ìkan lára àwọn ìyàwó bàbá mi bá fi lè pe bàbá mi wípé àwọn nílò nǹkan kan, yálà fúnra wọn ni àbí fún àwọn ọmọ ni, ẹsẹ̀kẹsẹ̀, kódà kò kí ń tó ìṣẹ́jú bí méjì kí bàbá mi tó sẹ́ǹdì owó láti fi ṣe nǹkan náà. Bí mo ṣe wá ń dàgbà, bí mo ṣe ń gbọ́njú, mo ti di ọkùnrin, mo ti gàlábà. Mo wá jókòó ní ọjọ́ kan, mo ro ibi tí ogun ti gbà wọnú ayé mi. Mo wo ìpilẹ̀ṣẹ̀ inú ìdílé tí a ti gbé bí mi. Nítorí gbogbo àwọn nǹkan tí mò ń là kọjá ju ọjọ́ orí mi lọ. Mo wá pinnu láti béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ màmá mi ní ọjọ́ kan. Nígbà tó yá, mo gbéra, mo gba ọ̀dọ̀ ìyá mi lọ. Nígbà tí mo dé ọ̀dọ̀ ìyá mi, mo kí ìyá mi sì kí mi. Kódà ó ti pẹ́ tí wọ́n ti rí mi. Inú àwọn àbúrò mi tó kún dẹ̀ dùn láti rí mi náà. Mo wá wọlé tọ̀ ìyá mi lọ. Mo béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ìyá mi. Mo sọ fún ìyá mi pé kí ni ìdí tó ṣe jẹ́ pé bàbá mi ni ìyá mi yàn láàyò láti fẹ́. Ìyá mi ò mọ ìdí tí mo ṣe béèrè ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ mi yé ìyá mi yékéyéké nítorí pé mo fẹ́ lè sọ pé láti inú oyún ni mo ti ń dájà ogun tó yẹ pé ó ju ọjọ́ orí mi lọ títí tí wọ́n fi bí mi. Láti ìgbà tí mo ti wà ní nursery school, títí mo fi wọ primary school, títí mo fi wọ secondary school, títí mo fi wọ polytechnic tí mo lọ, títí di wákàtí tí mo ń sọ yìí, àwọn ogun, àwọn kankan tí mo dájú kọ ó ju ọjọ́ orí mi lọ. Ìdí nìyí tí mo ṣe béèrè ọ̀rọ̀ náà ní ọwọ́ ìyá mi. Ṣùgbọ́n nígbà tí mo béèrè ọ̀rọ̀ náà ní ọwọ́ ìyá mi, ìṣe ni ìyá mi bú sẹ́kún. Mo sọ fún ìyá mi wípé ṣebí ìyá mi ti mọ̀ wípé ilé olórogún làwọn bú àti pé bàbá mi ti ní ìyàwó kó tó di pé wọ́n fẹ́, pé kí wá ní ìdí tí ìyá mi ṣe gbà láti fẹ́ bàbá mi. Ìyá mi wá ṣàlàyé àwọn kankan fún mi ní ọjọ́ náà wípé bí nǹkan ṣe máa ń ṣẹlẹ̀ ó yé Ọlọ́run. Ìyá mi sọ fún mi pé kò kí ṣe pé intention àwọn láti fẹ́ èèyàn tó ti ní ìyàwó nílé, ṣùgbọ́n níbi tí orí bá dáni sí ibẹ̀ ni èèyàn ń gbé. Bí mo ṣe ń dàgbà, mo ní òye wípé àwọn abiyamọ ló máa ń tara fún àwọn ọmọ wọn.
pàápàá jùlọ tí nǹkan bá ń ṣe ọmọ, ìyá ló máa ń sáré sọ́tùn sáré sótì, ṣùgbọ́n ní orí ọ̀rọ̀ tèmi nǹkan ò rí bẹ́ẹ̀, nítorí pé ìyá tó yẹ kó sáré sọ́tùn tó yẹ kó sáré sósì fún mi gan, òun gan pàápàá ó ní nǹkan tí ń bá fíra lábẹ́ aṣọ. Àwọn Yorùbá máa ń pa lówe, ó máa ń sọ ọ̀rọ̀ kan wípé èèyàn tó bá fẹ́ dáṣọ fún ni tara ẹ̀ náà máa ń kọ́kọ́ wò. Ṣé ìyá mi tó fẹ́ sáré sọ́tùn sáré tósì fún mi tó yẹ pé òun gbọ́ngàn ní ogun tóun gan bá jà láàyè ara tiẹ̀, ṣé nígbà tí ìyá mi ò tí ì parí ogun tí wọ́n ń jà láyé ara tiwọn ni èmi fẹ́ wá sọ pé mo fẹ́ làlùyọ àbí mo fẹ́ bọ́ nínú ogun tó ń jà mí? Nígbà tó yá, ìyá mi tẹnubọ ọ̀rọ̀, wọ́n ṣàlàyé, wọ́n sọ̀rọ̀ tó pọ̀, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ní ọjọ́ náà mò ń rántí díẹ̀díẹ̀, nítorí pé mo jẹ́ ọmọ tó jáfáfá láti ilẹ̀, mo jẹ́ ọmọ tó jáfáfá láti kékeré. Most of àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi nígbà tí mo wà kékeré tí máa jókòó dáadáa mo sì máa ń rántí díẹ̀díẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé nígbà tí mo wà ní kékeré náà bí àwọn nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀ kò really yé mi, ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà tí mò ń rántí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀, mo ṣẹ̀ṣẹ̀ ní òye àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí mi ní ìgbà náà. Àwọn òbí mi wà tó jẹ́ pé àwọn ló máa ń dìídì fa ogun sínú ayé àwọn ọmọ wa naturally, láì ṣe pé ogun ayé ń jàyàn. Nítorí pé èèyàn tó ti ní ìyàwó sílé, tí ẹ̀dẹ̀ mọ̀ pé ó ti ní ìyàwó sílé, tí ẹ̀dẹ̀ tún continue láti lọ fẹ́ débi pé wá bímọ 6 fún ẹni náà. Nígbà tó yá, ìyá mi bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bí ọ̀rọ̀ ogun ayé mi ṣe wọ́ wá, bẹ́ẹ̀ sì lèmi náà rántí àwọn nǹkan tí ìyá mi sọ. Nígbà tí mo wà ní kékeré, tí mo wà ní primary school, gẹ́gẹ́ bí mo yẹ sọ wípé àwa 11 ni bàbá mi bí, ṣùgbọ́n 6 péré ni ìyá mi bí sí ọ̀dẹ̀dẹ̀ bàbá mi. Ìyàwó 3 dẹ̀ ni bàbá mi fẹ́, ìyá mi sì ní second wife, ṣùgbọ́n last wife kò bímọ fún bàbá mi nítorí pé bàbá mi ti dàgbà kó tó di pé wọ́n fẹ́ last wife yẹn, kò bímọ rárá. Ìdílé aláyọ̀ ni ìdílé wa, gbogbo nǹkan tí a dẹ̀ fẹ́ ni bàbá mi ṣe fún gbogbo wa pátápátá. Ilé tí bàbá mi kọ́, ilé náà ó tóbi gidi gan débi pé ó gba gbogbo wa. Àwọn ọmọ tá à ń gbé ó gbà wá, bẹ́ẹ̀ sì ni àwọn ìyá ó gbà wá. Kódà àwọn àbúrò bàbá mi kọ̀ọ̀kan pàápàá ń gbé pẹ̀lú wa, nítorí bàbá mi jẹ́ gẹ́gẹ́ bí àkọ́bí, àwọn sì ni breadwinner ìdílé wọn. Ìdí nìyí tí àwọn àbúrò wọn kọ̀ọ̀kan fi ń gbé pẹ̀lú wa, tó yẹ pé bàbá mi náà ló ṣe gbogbo nǹkan lórí wọn. Bàbá mi jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n wà òkè láyé ara wọn. Bó tilẹ̀ jẹ́ wípé ìlú Ọ̀ṣun ni gbogbo àwọn property tí wọ́n ní tí ó wà, ṣùgbọ́n bí mo ṣe bá ṣe ń gbọ́njú iye àwa ọmọ wọn, a mọ̀ pé bàbá mi náà wà òkè dáadáa, wọ́n dẹ̀ ní property tó pọ̀ lóríṣiríṣi. Ní gbogbo ìgbà tí bàbá mi bá ti rin ìrìn àjò, ojoojúmọ́ ni bàbá mi fẹ́ lè máa pe gbogbo àwa ọmọ láti máa bá wa sọ̀rọ̀, láti máa gbọ́ ohùn wa bí a ṣe ń ṣe ní ilé ẹ̀kọ́. Wọ́n rántí ọ̀rọ̀ kan nígbà tí mo wà ní kékeré, tí mo wà ní nursery school. Mo dé láti ilé ìwé ní ọjọ́ náà, mo kàn déédéé mú blade, mo bẹ̀rẹ̀ sí ní ya uniform mọ́ ara mi ní ara. Bó tilẹ̀ jẹ́ pé kó tó di pé mo dé láti ilé ìwé ni mo ti bẹ̀rẹ̀ sí ní ya ara mi lára, títí mo ya débi tí nígbà tí mo délé mo ya aṣọ mọ́ra mi lára délé ni. Mo dẹ̀ sì kéré ní gbogbo ìgbà tí mò ń sọ yìí, ṣùgbọ́n bí mo ṣe ń fi blade ya uniform mi ò fi ya ara mi débi pé ẹ̀jẹ̀ máa yọ, uniform nìkan ni mò ń já. Nígbà tí mo máa fi délé mo ti já aṣọ mi, aṣọ ti di àkísà mọ́ mi lára. Nígbà tí ìyá mi rí mi, ìyá mi bá mi wí gidigidi gan, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ó strange sí wọn. Mo jẹ́ ọmọ tó nífẹ̀ẹ́ sí erépá púpọ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo wà ní kékeré, ṣùgbọ́n nǹkan tí ó ṣẹlẹ̀ náà lọ́jọ́ náà ó kọjá nǹkan tí èèyàn kàn lè fi ojú yẹpẹrẹ wò. Nígbà tí bàbá mi dé láti ibiṣẹ́, ìyá mi sọ fún bàbá mi, bẹ́ẹ̀ sì ni bàbá mi gbéra láti jáde sí ọ̀rọ̀ ara mi. Nígbà tí bàbá mi jáde láti wádìí nǹkan tí ó ṣe mí, bó tilẹ̀ jẹ́ pé kó tó di ọjọ́ náà mo ti máa ń lálàá, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ kékeré tí mo jẹ́, àláyè ò kì í yé mi, mi ò dẹ̀ lè ṣàlàyé. Ṣùgbọ́n tí mo bá sùn mo máa ń tají pẹ̀lú ìbẹ̀rù lójú àlá mi, tí mo dẹ̀ máa làágùn gidigidi gan. Gbogbo àwọn nǹkan tí bàbá mi rò papọ̀ lélẹ̀ tí wọ́n ṣe pé ó yẹ kí àwọn jáde sí ọ̀rọ̀ mi. Lẹ́yìn ìgbà tí bàbá mi jáde sí ọ̀rọ̀ mi, wọ́n ṣe oríṣiríṣi iṣẹ́ fún mi, wọ́n ṣàlàyé àwọn nǹkan kan fún bàbá mi níbi tí wọ́n lọ.
nígbà tó yá tó ṣáà ṣe oríṣiríṣi iṣẹ́ fún mi, gbogbo nǹkan ó wálẹ̀ lára mi. Gbogbo ìgbà tí mo sọ ẹ̀ mo ti ṣe tán nursery school, mo ti wà ní primary school. Nígbà tó yá mo ṣáà ń bá ẹ̀kọ́ mi lọ, mo ń ṣe dáadáa, mo sì jẹ́ ọmọ tó ní ìmọ̀, mo jẹ́ ọmọ tó mọ̀wé tí àwọn olùkọ́ nífẹ̀ẹ́ sí pẹ̀lú. Bí mo ṣáà ṣe ń tẹ̀síwájú tí mo ń kàwé mi lọ, gbogbo nǹkan ń lọ déédéé. Ó wá ní àbígbẹ̀yìn first wife bàbá mi, ẹni yìí jù mí lọ pẹ̀lú bí ọdún 4. Èmi àti ẹ̀ close gidigidi gan. Ẹ̀gbọ́n ni ẹni yìí jẹ́ sí mi. Èmi àti ẹ̀ níbi tí a nífẹ̀ẹ́ ara wa dé, kódà same station ni èmi àti ẹ̀. Tá bá jọ ń jáde, èèyàn tó bá ń wò wá, wọ́n máa ń rò wípé ọ̀rẹ́ ni wá. Ó dẹ̀ jù mí lọ pẹ̀lú ọdún 4. Mo nífẹ̀ẹ́ arákùnrin gan gidigidi dénú, bó tilẹ̀ jẹ́ wípé bàbá ló pa wá pọ̀, ìyá ò pa wá pọ̀. Kódà níbi tí mo nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi yìí dé, tí ẹ̀gbọ́n mi bá wà ní ilé ìgbọ̀nsẹ̀, mo máa dúró ní ẹnu ọ̀nà dé, mo dẹ̀ máa bá rojọ́ ní ẹnu ọ̀nà tí mo wà, tájú máa sọ̀rọ̀. Ṣàdédé ní ọjọ́ kan ni ẹ̀gbọ́n mi ṣe aláìsí. Nǹkan tó fa ikú ẹ̀gbọ́n mi ni wípé ẹ̀gbọ́n mi ṣe àìsàn ráńpẹ́. Àìsàn náà àti ẹ̀ mọ̀ wípé nǹkan tó lè la ẹ̀mí lọ rárá ni. A lè gbé wọn lọ sí hospital, wọ́n treat wọn, wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún wọn. Ṣùgbọ́n ní ọjọ́ kẹta tí wọ́n máa dé láti ilé ìwòsàn, ibẹ̀ ni ẹ̀gbọ́n mi ti dákẹ́, tí wọ́n dẹ̀ jẹ́ Ọlọ́run nípè. Lẹ́yìn ìgbà tí ẹ̀gbọ́n mi dákẹ́ tí wọ́n jẹ́ Ọlọ́run nípè, àti ibẹ̀ gangan ni mo ti wá ṣàkíyèsí wípé ó fẹ́ẹ̀ dàbí wípé ibẹ̀ ni ogun ti bẹ̀rẹ̀ sí ní wọnú ayé mi díẹ̀díẹ̀. Ó wá di pé tí ìyálé ìyá mi bá rí mi, wọ́n máa ń kórìíra mi débi pé wọ́n ṣe é hàn, wọ́n ṣe é sí ojú. Nígbà kan mo kàn ṣàdédé wípé tí mo bá sùn, mo máa ń lálàá wípé ọwọ́ kan máa ń fún mi ní ẹran jẹ lójú oorun. Tí mo bá ti lálàá yìí, mo máa pe ìyá mi, mo máa sọ fún ìyá mi. Kódà tí bàbá mi bá ti dé láti ibi iṣẹ́, mo máa sọ fún wọn. Kèrèkèrè àwọn òbí mi tiẹ̀ kọ́kọ́ wò pé nǹkan tí ò lọ fà rárá ni. Nítorí pé ìgbà mi àwọn òbí mi máa ń rò pé bí ẹran tí mo jẹ sùn lálẹ́, òun ló máa ń ṣẹ́kù sí mi lẹ́nu nígbà tí màá fi jí láàárọ̀ nígbà mi. Mo ti máa ń láàlá yìí léraléra débi pé tí mo bá láàlá yìí pé èèyàn fún mi ní ẹran jẹ ní ojú oorun, tí n bá máa fi tají sáyé, tí wọ́n bá máa fi fún mi ní omi, tí mo bá fi ṣan gbogbo ẹ̀kẹ́ mi, tí mo bá máa fi tu omi yìí jáde, àpá àjẹkù ẹran yìí ó máa ń wà nínú omi tí mo bá tu jáde. Nígbà tó tiẹ̀ wá yá, mi ì tiẹ̀ wá lálàá wípé mo tiẹ̀ wá ń jẹ ẹran náà mọ́. Mo wá rí pé tí wọ́n bá ti fún mi ní ẹran ẹ̀ ní ojú oorun, ẹran ẹ̀ máa ń wà ní ẹnu mi débi pé tí n bá tají sáyé, mo máa ń yọ ẹran ẹ̀ jáde lóòyẹ̀ láti inú ẹnu mi ní ojú ayé lẹ́yìn tí mo bá ti tají nínú àlá ẹ̀. Nǹkan yìí wá ń ṣẹlẹ̀ léraléra. Èyí wá mú kí àwọn òbí mi tún jáde sí ọ̀rọ̀ mi. Nígbà tí wọ́n jáde, tí wọ́n tọ̀ àwọn àgbà lọ lórí ọ̀rọ̀ mi, wọ́n ṣàbá wọn dá sí, wọ́n tẹ àwọn oníṣẹ̀ṣe lọ, wọ́n ṣe àwọn kankan fún mi, wọ́n fún mi ní àwọn kankan lò, mo jẹ jíjẹ, mo jẹ mímu, wọ́n wẹ̀, wọ́n ṣe gbogbo oríṣiríṣi nǹkan fún mi. Ní gbogbo ìgbà yìí, àlá ẹ̀ wá dínkù díẹ̀díẹ̀. Ní gbogbo ìgbà tí mo sọ nínú ọdún 5 tí mo lò nílé kó tó di pé mo wọ secondary school, mo ṣáà ń tiraka láti ṣe exam ṣùgbọ́n mi ò rí admission sí secondary school. Mo ń gbìyànjú, mo ń tiraka ṣùgbọ́n nǹkan ò jọra wọn. Bẹ́ẹ̀ sì ni mo ń lá àlá burúkú yìí. Nígbà tó yá mo ṣàpàpà rí admission, mo wọ secondary school. Nígbà tí mo wá wọ secondary school, lẹ́yìn iṣẹ́ tí àwọn bàbá mi ti ṣe fún mi nípa àlá tí mo máa ń lá yìí, àlá náà dínkù. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo wọ secondary school tán, mo tún bẹ̀rẹ̀ sí ní lá àwọn àlá mi, èyí tó yàtọ̀ sí àlá ẹlẹ́ran tí mo máa ń lá. Ní ọ̀tẹ̀ tí mo wá lá àwọn àlá mi, mo wá rí pé àlá tí mo máa ń lá ní ọ̀tẹ̀ yìí, eégún máa ń lé mi lójú oorun ni. Ní gbogbo ìgbà tí mo bá ti sùn ni eégún máa ń lé mi ní ojú oorun. Ìgbà mi eégún yìí máa lé mi títí ó máa lé mi tí n bá ṣubú ní ojú àlá mi. Tí n bá máa fi jí sáyé, mo máa rí pé ẹsẹ̀ mi máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe ẹ̀jẹ̀ lójú ayé. Mo tún pe ìyá mi, mo ṣàlàyé àlá tí mo tún lá fún ìyá mi. Ẹ̀rù ṣàbà ìyá mi pé wú kí leléyìí. Bó tilẹ̀ jẹ́ pé ìyá mi ò tiẹ̀ kọ́kọ́ ní ìgbàgbọ́ wípé eégún lé mi, nítorí pé mo jẹ́ ọmọ tó fẹ́ràn sí erépá nígbà tí mo wà ní kékeré, mo máa ń ṣe erépá gan. Ìdí nìyí tí ìyá mi ò tẹ̀ ṣe kọ́kọ́ kọbi ara sí wípé bí àǹkan tí mò ń sọ bí àòtọ́ ni, àbí bí á nípasẹ̀ erépá tí mo ti ṣe kó tó di pé mo sùn ni mo fi ń lá àwọn àlá yìí. Nígbà tó yá àlá yìí ṣàbẹ̀rẹ̀ sí ní bọ́ sí lemọ́lemọ́. Ní gbogbo ìgbà tí mo dẹ̀ ti ń sọ iná, mo ti rí admission, mo ti wà ní JS1. Mo rí pé ní gbogbo ìgbà
tí mo bá ti wà ní kíláàsì ni mo máa ń sùn. Èmi tí mo wá jẹ́ ọmọ tó jáfáfá tẹ́lẹ̀, tí mo jẹ́ ọmọ tó mọ̀wé, mo wá di ọmọ tó jẹ́ pé mi ò tiẹ̀ kí ń rántí nǹkan kan mọ́. Kódà gbogbo ọpọlọ mi ò ti yòrò pẹ̀lú, mi ò tiẹ̀ mọ nǹkan kan mọ́ rárá. Tí wọ́n bá béèrè orúkọ mi gan, tó bá ní kí n kọ orúkọ mi gan, mi ò lè dá orúkọ mi kọ. Ní èmi tí mo ti ń ṣe dáadáa kó tó di pé mo wọ secondary school. Ní gbogbo ìgbà tí olùkọ́ bá ti wọlé, tó bá ti wọ ilé ìkàwé láti kọ́ wa níṣẹ́, gbogbo ìgbà ẹ̀rọ máa kùn mí sí, tí mo dẹ̀ máa ń sùn. Ọ̀rọ̀ yìí tí wọ́n á di lemọ́ débi wípé tí mo bá ṣe ìdánwò àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe ní ilé ìwé secondary school tí mo wà, mo gbé ipò kíní nígbà tí mo ṣe ìdánwò náà. Inú àwọn òbí mi dẹ̀ dùn. Tí a bá dẹ̀ ti fẹ́ ṣe end of the year party bẹ́ẹ̀, a máa invite gbogbo àwọn bíi family wa tó yẹ kó máa tẹ̀lé mi lọ sí school. Wọ́n máa lọ dúró torí bàbá mi ò kí ń ráyè. Ibi iṣẹ́ náà máa wà. Àwọn àbúrò bàbá mi àtàwọn family ìyá mi kọ̀ọ̀kan inú wọn máa ń dùn, wọ́n máa ń wá torí wọ́n ti mọ̀ wípé first position ni mo máa gbé. Ní first exam tí mo máa kọ́kọ́ ṣe ní JS1 yìí, mo gbé first position, inú wọn dùn, wọ́n ṣayẹyẹ. Lẹ́yìn ìgbà náà, mo wá rí pé àlá yìí ò stop. Bẹ́ẹ̀ sì ni mi ò jáwọ́ láti máa sùn ní inú ilé ìwé ìkàwé. Nígbà tó wá yá, àlá yìí tó wá di lemọ́ débi wípé ní ọjọ́ kan mo tún lálàá pé eégún lé mi ní ojú oorun. Ṣùgbọ́n ní ọjọ́ náà, bí eégún yẹn ṣe ń lé mi tí mò ń sáré, ìbẹ̀rù ni mo fi tají kúrò ní ojú oorun náà. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ń làágùn àfi wípé wọ́n da omi sí mi lára. Mo tún pe ìyá mi, mo tún ṣàlàyé fún ìyá mi. Nígbà tí bàbá mi dé láti ibi iṣẹ́ ní ọjọ́ náà, wọ́n tún ṣàlàyé fún bàbá mi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí bàbá mi ṣe jẹ́ èèyàn kan tó jẹ́ àgbàlagbà, bàbá mi gba ọ̀rọ̀ mi gbọ́, ṣùgbọ́n ìyá mi wọn ò kọbi ara sí. Gẹ́gẹ́ bí mo ṣe ti ní experience tí bàbá mi mú mi jáde ní ìgbà àkọ́kọ́. Nígbà tí ìyá mi ṣàlàyé ọ̀rọ̀ náà fún bàbá mi, ọ̀rọ̀ náà ti yé bàbá mi. Bàbá mi wá pinnu wípé àwọn máa mú mi jáde. Wọ́n wá mú mi jáde lọ sí ọ̀dọ̀ bàbá kan. Nígbà tí wọ́n mú mi dé ọ̀dọ̀ bàbá náà, wọ́n ṣàlàyé gbogbo nǹkan tí mo máa ń rí. Bàbá náà wọ́n ṣiṣẹ́ fún mi. Wọ́n sọ àwọn nǹkan tí mo máa lò. Lẹ́yìn ìgbà tí bàbá náà ṣiṣẹ́ fún mi, nǹkan tún wálẹ̀, nǹkan tún yàtọ̀, mi ò lálàá mọ́, kódà mi ò sùn mọ́ ní kíláàsì gan pàápàá. Mo tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ayé mi, mò ń bá ìgbésí ayé mi lọ. Nǹkan dáa díẹ̀. Nígbà tó máa tún tó bí oṣù bíi mélòó kan sí, mo tún rí pé mo tún láàlá yìí kan náà. Nígbà tí mo tún fi láàlá yìí ní ọ̀tẹ̀ yìí, ó ti wọ bí oṣù 6 sí ìgbà sí bàbá mi ṣiṣẹ́ fún mi lórí àlá eléégún yìí. Ṣùgbọ́n ní ọ̀tẹ̀ nígbà tí àlá tí mo lá ó dẹ́rù bà mí gidi gan, nítorí pé lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ fún mi, mo ní ìgboyà nínú àlá yẹn láti lè confront eégún yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣiṣẹ́ ẹ̀ fún mi, tí mo tún àlá yẹn lá. Mo rí pé nínú àlá yẹn, mo rí pé egungun mi lé. Mo dúró, mo bá eégún yìí ja ìjàkadì nínú àlá yìí. Ibi tí èmi àti eégún yìí ti jọ ń jà, tí mò ń gbìyànjú láti fi ọwọ́ fa aṣọ ẹ̀ jábọ́ ní ojú ẹ̀, ibẹ̀ ni eégún yìí ti gún mi ní abẹ́rẹ́ ní ìdí. Bí eégún yìí ṣe gún mi ní abẹ́rẹ́ ní ìdí, ibẹ̀ ni mo ti pariwo jáde tí mo tajú sáyé. Ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ fún mi nígbà tí mo máa tajú jáde sáyé, tí mo rí pé àpá abẹ́rẹ́ wà ní ìdí mi. Bẹ́ẹ̀ sì ni ẹ̀gbẹ́ kan ìdí mi bẹ̀rẹ̀ sí ní wú. Nígbà tí eléyìí wá ṣẹlẹ̀ tí ìyá mi náà rí, ìgbà náà ni ìyá mi tó wá ní ìgbàgbọ́ wípé òótọ́ ni nǹkan tí mò ń sọ lóòótọ́. Nítorí pé ojú ibi tí eégún yìí ti gún mi ní abẹ́rẹ́, ojú ibẹ̀ dá dúdú, ó dẹ̀ wú, àfi bíi pé ọyún wà níbẹ̀, ó dẹ̀ ń dùn mí. Wọ́n wọ́n gbé mi dìgbàdìgbà lọ sọ́tún sósì, wọ́n tún gbé mi padà lọ sí ọ̀dọ̀ bàbá tí wọ́n ti ṣiṣẹ́ fún mi lọ́jọ́sí. Nígbà tí wọ́n gbé mi dé ọ̀dọ̀ bàbá yìí wá sọ fún mi pé ó ní iṣẹ́ kan tí àwọn fẹ́ ṣe, wípé iṣẹ́ náà ó yẹ kí àwọn ti ṣe iṣẹ́ ẹ̀ fún mi, ṣùgbọ́n iṣẹ́ náà ó ju ọjọ́ orí mi lọ, wípé ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé yìí, ó dàbí pé iṣẹ́ ẹ̀ làwọn máa padà ṣe fún mi. Nígbà tó yá, bàbá yìí sọ fún bàbá mi pé wọ́n máa nídìí táyà tó tóbi, táyà tí àwọn tírélà máa ń lò tó tóbi gan. Bàbá mi ṣàrà táyà yìí. Nígbà tí bàbá mi ra táyà yìí, kódà bàbá mi sanwó fún àwọn tí ó máa bá wọn gbé táyà yìí lọ sínú igbó tí mo ti fẹ́ lọ ṣiṣẹ́ náà. Nígbà tó yá, bàbá tó ṣiṣẹ́ náà fún mi, wọ́n tẹ̀lé mi lọ sínú igbó, wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe sínú táyà yìí, wọ́n dáná sínú táyà yìí. Bẹ́ẹ̀ ni wọ́n fún mi ní ọṣẹ kékeré kan pé kí n máa fi fọ orí mi sínú táyà náà, wípé kí n má jẹ́ kí iná yẹn kó ṣe mí léṣe, ṣùgbọ́n kí n gbìyànjú pé mo rí dájú wípé mo ń fọ orí mi sínú táyà bí iná yẹn ṣe ń jó. Fún ìyàlẹ́nu mi, bí mo ṣe wá ń fọ orí mi sínú táyà náà, èmi máa ń gbọ́, mo dẹ̀ mọ̀ wípé àwọn Yorùbá máa ń pa lówe wípé omi ló máa ń pa oró náà. Ṣùgbọ́n bí mo ṣe ń fọ orí mi sínú táyà náà tí iná náà sì ń jó, iná yẹn ò kú rárá. Kàkà kí omi pa oró náà, ìṣe ló tún jó sí i. Ibẹ̀ ni bàbá tó ṣiṣẹ́ náà fún mi ti wá rò wípé nǹkan tó máa ṣe mí ò máa ṣojú lásán.
nígbà tó yá wọ́n ṣáà pe ọ̀fọ̀, wọ́n pa àwọn kankan tó yẹ kán pe, wọ́n ṣáà sa gbogbo àwọn kan tó yẹ kán sà. Díẹ̀díẹ̀ iná náà ṣáà jó débi pé iná náà jó pátápátá lẹ́yìn tí mo fọ orí náà. Nígbà tí mo wá fọ̀ tán, iná ẹ̀ nígbà tó jó tó wá bẹ̀rẹ̀ sí ní yọ èéfín ńlá. Ṣùgbọ́n nínú èéfín yẹn ó dàbí wípé bí kí odidi èèyàn kó máa, bí èéfín yẹn ṣe ń jó sókè, kí odidi èèyàn kó máa jó, kó máa nàró láti inú iná náà. Ó dàbí pé òjìjí èèyàn ó wà nínú èéfín náà. Nígbà tó ṣáyà, a ṣáà kúrò nínú igbó tí a ti lọ ṣiṣẹ́ náà. Nígbà tí mo délé padà, nǹkan yàtọ̀. Àtìgbà náà ni mo ti dẹ́kun àti máa lálàákàlà. Ṣùgbọ́n ayé mi ò balance. Èmi tí mo jẹ́ ọmọ tó jáfáfá tí mo mọ̀wé gan nígbà tí mo wà ní primary school, mi ò wá mọ nǹkan kan mọ́. Èmi tí mo mọ̀wé nígbà tí mo wà ní primary school, ó wá di wípé mi ò lálàá yìí mọ́, ṣùgbọ́n ìgbésí ayé mi kò yí padà, ìṣe ló ń tún wọ̀sì sí. Mi ò mọ nǹkan kan rárá mọ́ ní ilé ìwé. Èmi tí mo wá di èèyàn tó ń gbé ipò kíní, mo wá di èèyàn tó yẹ pé mo ń gbé ipò kejì. Nígbà tí mo máa ṣe exam kejì, tí mo máa fi promote lọ sí second class, gẹ́gẹ́ bí mo sọ pé tá bá ti ṣe state first ní school wa, wípé àwọn ẹbí mi máa ń dáná wá, kódà wọ́n máa ra ẹ̀bùn fún mi. Ní ọ̀tẹ̀ yìí, àwọn ẹbí mi ti wò pé ipò kíní ni mo máa gbé. Wọ́n ti ra ẹ̀bùn, wọ́n ti wá bó ṣe máa wá. Bó tilẹ̀ jẹ́ pé bàbá mi ò kì í sí nílé, bàbá mi máa ń wà ní ibi iṣẹ́ ni. Nígbà tó wáyé tó máa pè mí, ó wá di wípé mo gbé position kejì. Nígbà tí wọ́n máa pè mí pé position kejì ni mo gbé, inú mi bàjẹ́ gidigidi gan. Ṣùgbọ́n àwọn ẹbí mi, àwọn àbúrò bàbá mi, wọ́n encourage mi. Wọ́n sì sọ fún mi pé kí n má bànújẹ́ wípé second position, pé next one tí bá máa ṣe pé mo máa padà sí first position tí mo gbé. Mo ṣáà gbọ́ sí wọn lẹ́nu, gbogbo kò lọ́kàn. Lẹ́yìn ìgbà yẹn náà mo tún ń ṣe nínú ẹ̀kọ́ mi, mò ń lọ léèwé. Bó tilẹ̀ jẹ́ pé mi ò kí ń fojú sí nǹkan tí wọ́n bá ń kọ́ mi náà. Ṣùgbọ́n bí mo ṣe ti máa rántí àwọn nǹkan díẹ̀ tí mo fi wá gbé first position, second position ni ò wá yé mi. Kò kí ń yé mi. Nítorí pé nígbà tí olùkọ́ bá ń kọ́ wa ní ilé nínú class, ìṣe mo máa ń sùn. Kódà àwọn èèyàn gan, àwọn ọ̀rẹ́ mi gan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yẹra fún mi. Nítorí pé kò sí nǹkan kan tí wọ́n fẹ́ benefit lára mi. Kì í ṣe pé mo lè kọ́ wọn níṣẹ́. Ìgbà tí wọ́n bá tún kọ́ wa náà, ìṣe ni mo máa ń sùn. Àwọn olùkọ́ gan pàápàá wọ́n ti ń ṣe àkíyèsí nǹkan tí ó ń ṣẹlẹ̀. Nǹkan tó wá jẹ́ kí situation yẹn wá worst pátápátá ni nígbà tí mo máa ṣe exam ẹlẹ́kẹta ni mo gbé 12th position. Nígbà tó wá yá tí mo bẹ̀rẹ̀ sí ní gbé 12th position, ibẹ̀ nínú tèmi gan ti wá bàjẹ́ tí mo ti wá rí pé ọ̀rọ̀ náà kò fẹ́ máa jọ ojú lásán mọ́. Débi pé àwọn ẹ̀gbọ́n mi tó máa encourage mi tẹ́lẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní rò wípé ọ̀rọ̀ yìí kò normal mọ́ o. Nígbà tó yá, ìyá mi pé bàbá mi, ó sọ fún bàbá mi. Ṣùgbọ́n bàbá mi lérò wípé bí àtòrí erépá tí mo máa ń ṣe, àti wípé bí àtòrí pé mo ti miss àwọn nítorí pé àwọn ti jìnnà síwájú. Nígbà yìí ni bàbá mi wá pinnu wípé àwọn máa faramọ́ wa, àwọn máa wà nílé pẹ̀lú wa. Nígbà náà bàbá mi dẹ̀ gbé ìgbésẹ̀ láti bá wọn sọ̀rọ̀ níbi iṣẹ́ wọn. Wọ́n máa fún wọn ní holiday, máa fún wọn ní ìgbà tó máa fi máa faramọ́ wa. Débi pé yàrá bàbá mi ni mo máa ń sùn. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí kò yí padà. Nígbà tó yá tí àwọn school tí mo ń lọ tó wá rí pé mi ò ṣe dáadáa, àti wípé pàápàá private school ní school yìí, wọ́n wá fún mi ní advice to withdraw. Wọ́n lé mi kúrò ní school náà pé kí àwọn òbí mi lọ mójútó mi. Nígbà tó yá ni bàbá mi ti wá rí pé ọ̀rọ̀ náà gba ìfurasí. Wọ́n ṣáà wá, wọ́n bẹ̀rẹ̀ sí ní faramọ́ wa. Nílé máa wá tó má ti dé mo máa sùn. Ìkan lára àwọn àbúrò bàbá mi wá gba bàbá mi ní ìmọ̀ràn wípé kí wọ́n gba lesson teacher fún mi. Wípé tí ẹ bá kọ́ mi, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti lé mi kúrò ní ilé ìwé, wípé at least tó bá ṣe lesson fún mi nílé, pé bí àǹkan á tún yí padà. Wọ́n ṣàgbà lesson teacher fún mi, yẹn ń kọ́ mi, ó ṣe gbogbo ẹ̀. Ní gbogbo ìgbà yìí mo wà nílé, ó kú ti lé mi kúrò nílé ìwé. Mo ṣáà ń ṣe lesson lọ. Mo wá pààrà oríṣi ilé ìwé secondary school bíi mẹ́ta, débi pé ibi mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń dé nǹkan kan náà ló ń ṣẹlẹ̀. Lẹ́yìn tí wọ́n ti lé mi kúrò ní first one, mo tún lọ sí second one. Lesson tí ẹni yìí kọ́ mi ló ginger mi tí mo tún fi ṣe exam, tí mo tún fi wọlé sí second one. Ṣùgbọ́n nígbà tí mo wọlé sí second one, ó tiẹ̀ wá worst pátápátá ni. Ó wá di pé sísùn mi ó tún wá times 10 bí mo ṣe ń sùn tẹ́lẹ̀ lọ. Débi pé tí wọ́n máa fi jí mi ṣe ló dàbí pé mo máa ń wà lórí bẹ́ẹ̀ tí mo dẹ̀ máa ń nà ní classroom. Tẹ́lẹ̀ mo dẹ̀ sì mo ṣe máa ń sun ohun mi tó, mo ti máa ń rántí àwọn nǹkan díẹ̀díẹ̀, mo sì máa ń mu àwọn nǹkan díẹ̀díẹ̀, ọpọlọ mi sì gbé àwọn nǹkan díẹ̀díẹ̀. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí kò tiẹ̀ gbé nǹkan kan rárá mọ́. Nígbà tó yá, ní ibẹ̀ náà ni àwọn olùkọ́ bẹ̀ ti pe àwọn òbí mi tó ti sọ fún mi pé kọ́ lọ mójútó mi, pé nǹkan ṣe mí, pé kódà ní gbogbo kíláàsì yẹn gan èmi nìkan ni mò ń lag behind tí mi ò dẹ̀ mọ̀ nǹkan kan.
wọ́n dẹ̀ ti gbìyànjú títí lórí mi. Nígbà tó yá mo tún kúrò níbẹ̀ náà, ìtìjú tiẹ̀ ló jẹ́ kí n kúrò níbẹ̀ nítorí pé àwọn ọ̀rẹ́ mi ní kíláàsì gan máa fi mí ṣe yẹ̀yẹ́. Anytime tá bá ti ṣe ìdánwò báyìí tí result bá máa jáde báyìí, kódà nǹkan tí mo máa ń gbé jáde ò ń ṣe kékeré. Níbi tó wọ́ọ̀sì dé wọ́n máa ń pè mí jáde lórí assembly tó máa ń nà mí ni. Ìtìjú ni mo fi sọ fún àwọn òbí mi pé mi ò lọ síbẹ̀ mọ́. Nígbà tó yá mo ṣáà tún lọ sí ilé ìwé kẹta, ṣùgbọ́n ní third secondary school tí mo lọ yìí, ibẹ̀ ni mo ti wá bá olùkọ́ kan pàdé. Olùkọ́ yẹn àwọn náà notice wípé mo máa ń sùn, ṣùgbọ́n olùkọ́ yẹn wọ́n jẹ́ ọ̀kan tó yẹ pé wọ́n ní àfaradà, wọ́n faradà mí. Bí àwọn náà ti wá ní àwọn ọmọ kéékèèké àbí wọ́n dẹ̀ ti rí ìrírí ayé àbí wọ́n ti mọ̀ wípé bí ogun bá mi fínra àbí ogun bá mi jà ni wọ́n ṣe wá gbé ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí àgbélébù wọn. Ọpẹ́lọpẹ́ olùkọ́ yìí ló ràn mí lọ́wọ́ títí mo fi ṣetán secondary school. Àwọn ló máa ń kọ́ mi, tó bá ti kọ́ mi wọ́n máa tún ṣe lesson fún mi. Kódà wọ́n máa ń wá sí ọ̀dọ̀ àwọn òbí mi pàápàá tó máa ń kọ́ mi níṣẹ́. Tí wọ́n bá kọ́ mi níṣẹ́ títí èmi náà wá di pé mo bẹ̀rẹ̀ sí ní pick up, mo bẹ̀rẹ̀ sí ní rántí àwọn nǹkan kan, mo bẹ̀rẹ̀ sí ní mọ̀wé díẹ̀díẹ̀ padà títí mo fi ṣetán secondary school. Nígbà tí mo wá ṣetán secondary school àti wá wọ yunifásitì wa lágbára, ibẹ̀ túlógún títún bẹ̀rẹ̀ nítorí pé mo dúró fún odidi ọdún 5 níbi tí ogun ilé wa dá mi dúró dé, níbi tí wọ́n fi àkókò mi ṣòfò dé. Odidi ọdún 5 ni mo fi dúró. Kódà bí mo ṣe parí secondary school, àbúrò mi wọ JS1. Mo dúró sílé títí di ìgbà tí àbúrò mi tó wọ JS1 lẹ́yìn tí mo parí secondary school gan tún fi bá mi lẹ́nu ẹ̀. Òun náà parí secondary school bá mi nílé, níbi tí ogun ayé ìdílé mi, níbi tí ó fì mí lákàlàkà dé. Nígbà tó yá tí àbúrò mi náà ṣe tán, ó bá mi lé. Aṣáájọ ṣe processing yẹn, mo ń ṣe exam, mo ṣe lesson, mo ṣe gbogbo ẹ̀. Èmi àti àbúrò mi a jọ wọ Polytechnic of Ibadan. A jọ bẹ̀rẹ̀ sí ní lọ class ṣe gbogbo ẹ̀ papọ̀. Àbúrò mi máa ràn mí lọ́wọ́ náà nínú ẹ̀kọ́ mi. Ṣùgbọ́n mo tún ṣe alábàápàdé lecturer kan tó yẹ pé àwọn náà dáa. Ẹni yìí ọkàn mi sọ fún mi pé pastor ni lecturer náà máa jẹ́. Nítorí pé bí gbogbo wa ṣe pọ̀ tó nínú class, bí pastor ṣe wá dictate bí wọ́n ṣe dá mi mọ̀ ni ló yà mí lẹ́nu. Nítorí pé mo ṣe wọ Polytechnic náà, mi ò fi ohun tí mo máa ń sunlẹ̀ mo sì ń sùn. Ṣùgbọ́n lecturer yìí jẹ́ èèyàn kan tó jẹ́ wípé wọn kì í sábà dúró níwájú nìkan. Tí wọ́n bá ń kọ́ wa ní classroom, wọ́n máa ń kákàkiri, wọ́n máa ń rìn kákàkiri classroom yẹn. Débi pé wọ́n máa ń dé orí tébù èèyàn kọ̀ọ̀kan tí wọ́n bá explain àwọn iṣẹ́ kọ̀ọ̀kan fún wa. Bóyá iṣẹ́ náà yé wa, wọ́n máa wò wá, wọ́n máa wo àwọn nǹkan tí à ń kọ́, wọ́n máa wò bí àjọ ti kún, wọ́n ṣáà máa béèrè question. Níbi tí lecturer tí wọ́n kákàkiri ibẹ̀ náà ti dictate mi ní àárín tí mo máa jókòó sí pé mo máa ń sùn. Lecturer tí wá study mi, ó ti wá notice mi, ojoojúmọ́ ló máa fi wá ṣọ́ mi. Ojoojúmọ́ ló wá rí pé mo máa ń sùn. Nígbà tó di ọjọ́ kan, lecturer yìí wá pè mí. English dẹ̀ ni lecturer yìí máa ń kọ́ wa. Nígbà tí wọ́n pè mí, wọ́n bá mi sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀. Wọ́n béèrè àwọn nǹkan tí ó ń ṣe mí. Nítorí pé ẹni náà bí mo ṣe ń wo lecturer náà, pastor tiẹ̀ náà máa jẹ́ tí wọ́n tẹ̀ fi lè sáré dictate ìwé èèyàn tí mo jẹ́. Ní ọjọ́ náà, lecturer náà wá pé nípa àwọn máa ràn mí lọ́wọ́. Wọ́n máa ń kọ́ mi níṣẹ́. Tí wọ́n bá ti kọ́ wa tán ní class, ìgbà mi tí wọ́n bá wà lesbis, èmi náà lọ bá wọn. Wọ́n máa tún kọ́ mi ní àwọn kọ̀ọ̀kan, ìgbà mi mo máa ń wá wọn lọ́lé nítorí pé ọkùnrin làwọn náà. Wọ́n máa ń kọ́ mi. Lecturer ẹ̀ ṣáà like mi. Nígbà tó yá mo ṣetán ND1. Nígbà tí mo parí ND1 tí èsì ìdánwò jáde, result mi wà okay. Bó tilẹ̀ jẹ́ pé kò wà okay tó ọwọ́ tí mo ń gbé bọ̀ láti primary school, ṣùgbọ́n ó sì ṣẹpẹrẹ láàárín kan. Nígbà tí mo wà ní ND2, tí mo wà ní last semester ní ND2, ìgbà náà ni bàbá mi wá pè mí. Wọ́n ní àwọn bá mi rí iṣẹ́, wípé road safety níṣẹ́ náà, pé iṣẹ́ ìjọba, pé ó dẹ̀ máa run àwọn pé kí n ṣe iṣẹ́ náà nítorí pé iṣẹ́ ìjọba pé tí má tẹ̀ fi lè ráyè wọ ọbẹ̀ pé at least gbogbo àwọn nǹkan tí ó ń ṣe mi wọ́n máa ṣe lọ, kò ní sí pé bí ogun ṣe àbí kọ̀ọ̀kan, kò ní sí pé bí mo ṣe máa wáṣẹ́ kiri àbí kọ̀ọ̀kan, àbí tí má ṣe tán iléèwé mo ṣe máa wáṣẹ́ kiri àbí kọ̀ọ̀kan ṣá, pé iṣẹ́ ìjọba for life ni tí ò bá ti sí ewu àbí kọ̀ọ̀kan àbí ìdádúró lórí ẹ̀. Nígbà tí bàbá mi sọ̀rọ̀ fún mi, mo bínú, mo faraya pé mi ò ṣe, pé kò ṣe nǹkan tó wù mí. Ẹ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin kí ọmọ sọ fún òbí pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe, kí àwọn òbí dẹ̀ gbárùkù ti ọmọ náà, kí wọ́n support ẹ̀. Yàtọ̀ sí wípé àwọn òbí sọ fún ọmọ pé nǹkan báyìí ni àwọn fẹ́ kí ọmọ ṣe. Iṣẹ́ tí bàbá mi sọ fún mi pé ó mú àwọn kí n ṣe kò dùn mọ́ mi nínú. Bó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ sójà ló wù mí ṣe. Ní gbogbo ìgbà tí mo dẹ̀ fi ní ìdádúró sílé, mo ti apply, mo ti ṣe àwọn nǹkan kan, mo ti ṣe àwọn processing kan, kò bọ́ sí. Ọdún bí mo tẹ̀ ṣe ń ṣe náà, ó bọ́ sí náà.
ṣùgbọ́n nígbà tí a wá lọ fún tí mo lọ fún training tí mo lọ sí camp fún for like 6 months tí mo lọ fún training tí wọ́n screen wa ibẹ̀ ni àṣírí ti tú wípé mo wà a month over age. So fún ìdí èyí wọn lè gbà mí nítorí pé mo ti kọjá ọdún tí wọ́n nílò fún iṣẹ́ náà. Gẹ́gẹ́ bí ẹ dẹ̀ mọ̀ pé àwọn sójà nǹkan bí ogun tí wọn kì í gbà pé bí ẹjọ́ afẹ́bẹ̀ yìí ẹ bá wa manager ẹ bá wa lò bẹ́ẹ̀ bá wa ẹjọ́ àwọn sójà wọn yìí bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ní kí n páàkì ẹrù mi tí mo dẹ̀ fi káàmpù náà sílẹ̀. Iṣẹ́ sójà ló wá rùn mí ṣùgbọ́n nígbà tí mo wá rántí pé mo ti gbìyànjú ẹ̀ pé kò bọ́ sí mo ṣe wá ronú nǹkan tí bàbá mi sọ wípé bí àṣẹ road safety náà ni mo máa kú ṣe pé mo kú ti gbìyànjú iṣẹ́ tó wùn mí tí mo fẹ́ jọ láyò láti ṣe wípé kò bọ́ sínú pé kíkú lọ fún iṣẹ́ tí bàbá mi sọ. Nígbà tó yá mo ṣáà pé bàbá mi padà mo sọ fún pé mo ti gbà sí wọn lẹ́nu. Wọ́n ṣáà bá mi ṣe àwọn processing kan wọ́n ṣe gbogbo ẹ̀. Ní gbogbo ìgbà tí mo sọ yìí náà mo ti parí end mo ti ṣe exam mo ṣe gbogbo ẹ̀. Result ti jáde everywhere ti wà okay. Result mi gan wà okay. Tàbúrò mi náà dẹ̀ wà okay. Mo fi wá ní àǹfààní láti lọ darapọ̀ mọ́ wọn ní iṣẹ́ safety tán ní kí road safety tí wọ́n ní àwọn fẹ́ kí n ṣe. Nígbà tí mo wá darapọ̀ lọ bá wọn a kọ́kọ́ lọ sí camp a lò bí 6 months ní camp tó ibẹ̀ náà ti ń train wa wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún wa níbẹ̀. Lẹ́yìn náà nígbà tí a ṣe tán ọdún inú camp náà mo ti wà mo rí àwọn ìlàkọjá kọ̀ọ̀kan bí ogun bí ìdádúró ṣùgbọ́n mo máa ń gba àdúrà sí Ọlọ́run pé kí ó jọ̀ọ́ kí ó ràn mí lọ́wọ́ wípé bó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ road safety tí bàbá mi fẹ́ kí n ṣe wípé kò tẹ́ mi lọ́rùn kó ṣe nǹkan tí ó wù mí láti ṣe ṣùgbọ́n kí Ọlọ́run wọlá wípé òun náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí àwọn ọmọ máa gbọ́ràn sí òbí wọn lẹ́nu wípé ìdí tí mo ṣe gbà láti ṣiṣẹ́ náà wípé mo fẹ́ pa òfin Ọlọ́run wọn láti gbọ́ràn sí àwọn òbí mi lẹ́nu wípé kí Ọlọ́run jọ̀ọ́ kó ràn mí lọ́wọ́ kó má jẹ́ kí n rí àdójúkọ kankan nínú iṣẹ́ náà. Àdúrà tí mo máa sábà gbà lójoojúmọ́ sí Ọlọ́run ni pé kí Ọlọ́run jọ̀ọ́ pé ogun ayé mi tí mo jà ó ti tó pé kó má jẹ́ kí n rí ìlàkọjá kan àbí ogun kankan lẹ́nu iṣẹ́ náà títí mo máa fi iṣẹ́ náà sílẹ̀. Mo máa ń gba aládùúrà ní gbogbo ìgbà pé tí wọ́n máa post mi sí ìlú Òṣogbo níbi tí àwọn òbí mi wà mo ṣáà máa ń gba aládùúrà sí Ọlọ́run ní gbogbo ìgbà pé tí n bá fi lè wà ní ọ̀nà jíjìn kò sí bí àwọn òbí mi ṣe máa mójútó mi especially pẹ̀lú ogun tí mò ń gbé káàkiri ogun tó ń bá mi fínra tèmi kò sì lè ṣàlàyé. Nígbà tó yá tí list máa jáde Ọlọ́run gbọ́ àdúrà mi ní tòótọ́ nígbà tí orúkọ mi máa jáde wọ́n post mi lọ sí ìlú Òṣogbo bẹ́ẹ̀ ni inú mi sì dùn gidigidi gan pé àdúrà tí mò ń gbà ó ti wá sí ìmúṣẹ. Nígbà tó yá mo ṣáà lọ sí ìlú Òṣogbo mo gbalé sọ́tọ̀ mo ń ṣiṣẹ́ mo ń lọ síbi iṣẹ́ ṣùgbọ́n ní ibi iṣẹ́ tí mo wà yìí mo rí àwọn ìlàkọjá kan àwọn ogun kọ̀ọ̀kan àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí mi débi pé èmi kò lè ṣàlàyé ṣùgbọ́n nǹkan tí mo ṣàkíyèsí wípé bí ogun yẹn bó ṣe ń jà mí tó mi ò gbára mi láàyè kí ogun borí ayé mi bó tilẹ̀ jẹ́ wípé tó bá yẹ pé mi ò bá rí ogun mi ò bá rí ìdádúró ni pé ibi tó yẹ kí n ti dé ó yẹ kí n ti ju ibi tí mo wà báyìí lọ ṣùgbọ́n pẹ̀lú bí ogun náà ṣe ń jà mí tó mi ò gbára mi láàyè kí ogun náà kó borí ayé mi mo ṣáà ti lọ mò ń rọ́jú. Ṣé wá ní ọ̀gá kan tí mo wà lọ́ndà wọn tó jẹ́ ọ̀gá sí mi ní ìdí iṣẹ́ road safety tí mò ń ṣe yìí obìnrin lẹni náà ọ̀gá mi tí mo sọ yìí ó mà burú gidigidi gan lọ́pọ̀lọpọ̀. Ọ̀gá mi jẹ́ èèyàn tó jẹ́ pé kò tari ẹnìkan ló mọ̀ kò ní human feeling kò kí ń bìkítà nípa ti ẹlòmíì nǹkan tó fẹ́ jẹ ó tún jẹ́ olójú kòkòrò ènìyàn. Nígbà tí mo máa wọnú iṣẹ́ yẹn èmi àti ọmọ ọ̀gá mi lájọ wọlé sí same times but nígbà tí ọ̀gá mi máa processing gbogbo kinní ọmọ ẹ̀ wọ́n fi ọmọ ẹ̀ sí ọ́fíìsì wọ́n wá fi èmi sí àwọn tí wọ́n máa ń lọ dúró lọ́nà ní títì tó máa ń lọ ṣiṣẹ́ káàkiri mi ò kí ń dúró sínú ọ́fíìsì ní tèmi mo máa ń jáde lọ máa ṣiṣẹ́ pọ̀ láwọn tó kù mi ṣùgbọ́n bí mo ṣe máa ń jáde tí máa ń lọ ṣiṣẹ́ mo máa ń rí oríṣiríṣi experience owó tí a máa ń gbà ní ọwọ́ àwọn drivers owó èpè owó ẹ̀gún ni kódà kí driver mi tó fún wa lówó gan ó máa fi owó náà ó máa ṣépè ó máa fi ra gbogbo ara ẹ̀ kó tó di pé ó fún wa ni. Ìgbà míì a máa ṣe àkóbá fún àwọn driver mi ìkan lè wà nínú àwọn dọ́kúmẹ́ǹtì wọn la máa sáré yọ kúrò tá a máa ní kó oríṣiríṣi wà là ń wù nítorí pé ọ̀gá tí à ń bá ṣiṣẹ́ a gbọ́dọ̀ mú owó dé ọ́fíìsì a gbọ́dọ̀ deliver fún ọ̀gá tí a bá ti wá deliver fún ọ̀gá yìí ọ̀gá ló máa yọ àwọn nǹkan kan àwọn owó díẹ̀díẹ̀ àwọn change ló máa fún àwa tá a lọ ṣiṣẹ́ náà kò dẹ̀ sí nǹkan tí a fẹ́ ṣe sí bó tilẹ̀ jẹ́ pé àwọn tó ti wà ní under ọ̀gá yìí kó tó di pé èmi dé
wọ́n ti gbà á gẹ́gẹ́ bí bùkátà iṣẹ́ ìbàjẹ́ náà ó ti mọ́ wa lára torí ẹ̀rù ń bá gbogbo wọn kó má lọ di pé tó máa fẹ́ sọ̀rọ̀ àbí wọ́n fẹ́ react pé bí ọ̀gá máa fẹjọ́ wọn sùn pé bí wọ́n máa sáàkì wọn àbí kankan gbogbo àwọn ìwà yóò ń bá wọn lẹ́rù gidi gan wọn ò lè sọ òótọ́ wọn ò lè sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà káwá ní nínú èèyàn 20 bóyá onírú èèyàn 20 wà kó wá jẹ́ pé èèyàn kan ṣo ló jẹ́ olóòótọ́ èmi nìkan ni mo jẹ́ olóòótọ́ nínú gbogbo wọn tí èmi bá ti ń gbìyànjú pé mo fẹ́ ṣe òótọ́ pé mo fẹ́ fi ìwà òtítọ́ ẹ̀ hàn kò sí èèyàn tó lè back me up kò sí èèyàn tó yẹ pé tó lè support mi pé yes nǹkan tí mò ń sọ òótọ́ ni gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní sàkáání ọ̀gá mi gbogbo àwọn tó wà lábẹ́ ọ̀gá mi gbogbo àwọn náà ti corruption ó ti borí ẹ̀mí wọn lè sọ òótọ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ wípé nǹkan tí ó ń ṣẹlẹ̀ kò ṣe nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n àti sọ òtítọ́ ó nira fún gbogbo wọn nítorí pé ẹ̀rù ń bà gbogbo wọn ni ọ̀gá yìí náà mọ iṣẹ́ burúkú tí wọ́n fi wá ṣe iṣẹ́ tí wọ́n fi wá ṣe tó yẹ pé kò lè gbà kí ọmọ ẹ̀ lọ ṣe ibẹ̀ ni mo ti wá ojú ẹ̀ ni mo ti wá mọ̀ pé èèyàn burúkú wọ́n máa ní ẹni burú mọ̀ ṣùgbọ́n èèyàn tí ó máa sọ fún ló ń wá ibẹ̀ ni mo ti mọ̀ pé ọ̀gá mi náà ó mọ̀ pé ìwà ìbàjẹ́ wà lọ́wọ́ òun ṣùgbọ́n ọlá ìjẹkújẹ ọlá nǹkan tí ó rí tí àwọn mú wálé fún ni ò jẹ́ kó sọ òótọ́ ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà lẹ́yìn ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa jáde oríṣiríṣi ìwà ìbàjẹ́ ṣáà ń wù oríṣiríṣi débi pé àwọn èèyàn wọ́n fi ẹkún àti ìbànújẹ́ fún wa lówó àwa dẹ̀ fi ayọ̀ gbà ọ̀rọ̀ wa wá dàbí ọ̀rọ̀ dókítọ̀ ẹ mọ̀ pé tí àwọn dókítà bá fẹ́ treat ìgbà míì tó yẹ pé tí àwọn dókítà bá fẹ́ treat èèyàn tí ẹkún ni àwọn patient tó fẹ́ treat wọ́n máa fi kó owó lẹ̀ ṣùgbọ́n tí àwọn dókítà bá fẹ́ gba owó náà tí ayọ̀ ni wọ́n máa fi ń gbà so bí ọ̀rọ̀ wa ṣe rí nìyẹn ó wá di pé ó ti wá bọ́ sí lemọ́lemọ́ bẹ́ẹ̀ sì ni bí gbogbo nǹkan ṣe ń ṣẹlẹ̀ bá ṣe ń hùwà ìbàjẹ́ tá máa gbowó mi tá máa gbà lẹ́yìn tí gbogbo owó tá tó wá ń gbà náà ọ̀gá mi ò tún ní kó owó náà pé jíṣẹ́ lẹ́yìn tó bá ti fún wa ní tọ́rọ́ kọ́bọ̀ nínú owó náà ọmọ ayọ̀tẹ̀ òun ló máa ń sábà ra gàba gbogbo ẹ̀ ló máa ń jẹ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ìjọba ń fún wa ní monthly salary lóṣooṣù ṣùgbọ́n nǹkan tí mo wá ṣàkíyèsí wípé bó bá ṣe máa rówó tí tá máa ń deliver fún ọ̀gá tóga náà máa ń fún wa ní percentage wa mi ò fi owó náà ṣe nǹkan gidi nǹkan tí mo ṣàkíyèsí ni kódà ó tó ìgbà kan nígbà tí mo ṣiṣẹ́ náà mo ní girlfriend náà ó ṣe wọ polytechnic ní around ibi tí mo ti ṣiṣẹ́ ní ìlú Òṣogbo náà nígbà tí girlfriend mi wọbẹ̀ ọdún náà kó tó di pé ó wọbẹ̀ àti pé nígbà tí ó wọbẹ̀ náà àwọn òbí ẹ̀ ló kọ́kọ́ sanwó first year àti second year nígbà tó wá yá tó wá di pé ó padà fún HND ẹ̀ kò rí nǹkan ò rọgbọ fún kò kí ṣe pé ó dìídì gbé bùkátà àbí pé àwọn òbí ẹ̀ fi dìídì gbé bùkátà sí mi lọ́rùn ó kọ́ hùn mí ni mo ṣe rò pé òkè àwọn òbí ẹ̀ náà ti gbìyànjú pé kémi náà ràn wọ́n lọ́wọ́ ìyàlẹ́nu nǹkan tó wà ń bẹ̀ ni wípé àwọn owó tí mo rí láti ìdí ibi iṣẹ́ ìbàdàn tí mo ṣe yìí wípé ká gbowó ká gba kíní nǹkan tó ń ṣe tiwa ká gbà ká gbowó lọ́wọ́ àwọn dírẹ́fà ká parọ́ mọ́ ká ṣe gbá ká ṣàgbọ̀n àwọn owó yìí ni mò ń tùjọ tí mo fi ń fún girlfriend mi ṣùgbọ́n kò tó yà mí lẹ́nu wípé girlfriend mi ò parí ilé ìwé wọ́n dẹ̀ expel ẹ̀ ní polytechnic tó wà ibẹ̀ ni mo ti wá jókòó wípé kí ló ń ṣẹlẹ̀ gangan mi ò tiẹ̀ kọ́kọ́ fura ṣùgbọ́n ní ọjọ́ kan wọ́n ní ṣàdédé ní ọjọ́ kan odidi mọ́tò ńlá ó dẹ̀ wó ó dẹ̀ lọ kọlu ilé náà ó pa ìyàwó àti àwọn ọmọ ẹ̀ mọ́nú ilé bí mo dẹ̀ ṣe gbọ́ nínú ìwádìí wípé ẹni yìí ó ti pẹ́ nínú iṣẹ́ road safety tó ṣe pé ó ṣeé ṣe kó jẹ́ pé lára àwọn owó ìbàjẹ́ tí ó rí òun ló fi kọ́lé náà pẹ̀lú àwọn experience oríṣiríṣi tí mò ń gbọ́ láti ẹnu èèyàn pé owó táwọn kún rí nínú iṣẹ́ yìí náà páwọn kún fi ṣe nǹkan gidi bí kéèyàn kan náà ra mọ́tò kí mọ́tò ẹ̀ lásídẹ́ẹ̀tì àbẹ́yàn kan rọ́kadà ó fi gbé fẹ́yàn kó máa ṣiṣẹ́ kó máa deliver gbogbo ẹ̀ ṣáà ń jálu ara wọn ibẹ̀ ni mo ti wá rántí ọ̀rọ̀ girlfriend mi pé ṣé kìí ṣe pé mi mo fi ọwọ́ ara mi kó bá girlfriend mi báyìí ṣùgbọ́n kò ṣeé sọ ẹnu omi fẹ́ fi sọ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ogun yẹn ṣáà pọ̀ tí mo ṣáà ń yí mò ń tì í nígbà tó wá di ọjọ́ kan tí mo wá realize wípé ẹ̀rí ọkàn jẹ́ mi tí mi ò bá jẹ́wọ́ ní ìdúṣẹ́ yìí kí ó má lọ la ẹ̀mí lọ kó má lọ mú ẹ̀mí èmi gan lọ pàápàá torí pé ọkàn mi ò balẹ̀ nídìí iṣẹ́ tí mo ṣe mo wá pinnu láti jáwọ́ nídìí iṣẹ́ náà nígbà tí mo wá pe bàbá mi mo sọ fún bàbá mi pé mo fẹ́ fi iṣẹ́ lẹ̀ bàbá mi ṣàbẹ̀rẹ̀ sí ní bínú bàbá mi pariwo mọ́ mi pé kí ni nǹkan tí èmi ṣe nílé ayé yìí tí mo ṣe ní dáadáa ọjọ́ yẹn ni ó máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí bàbá mi máa kọ́kọ́ pariwo mọ́ mi tí ó máa fi èébú ara bú mi
bàbá mi sọ̀rọ̀ gidi gan sí mi lọ́jọ́ pé kò sí nǹkan kan tí mo dáwọ́lé tó yọrí sí rere, pé kí ló ṣe mo fẹ́ pa àwọn, ní pé láti kékeré ni àwọn ti ń sáré kiri fún mi, wípé òun dẹ̀ làwọn ti dàgbà yìí, pé iṣẹ́ tí àwọn tún wá rò pé àwọn lè fi lé mi lọ́wọ́ tí ẹ pé mo ti lè ṣe tọ́kọ̀ àwọn bá tiẹ̀ ti balẹ̀ pé àwọn òṣìṣẹ́ mú, pé èmi náà tiẹ̀ máa rí nǹkan máa fi tọ́jú àwọn ẹbí mi tí bá padà bẹ̀rẹ̀ sí ní níyàwó tí mò ń bímọ, pé iṣẹ́ náà ni mo ti sọ pé mi ò ṣe mọ́. Mo ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún bàbá mi. Nígbà tí mo ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún bàbá mi wá ní ṣé kò sí ọgbọ́n tí mo lè máa dá sí ni, kò sí bí mo ṣe lè máa ṣe ni tí mo kàn lè máa ṣiṣẹ́ náà tí mi ò dẹ̀ ní fi iṣẹ́ náà lẹ̀, ṣùgbọ́n kò sí ọgbọ́n tí mo lè dá sí, nítorí ní ìdíṣẹ́ yìí kódà tí àwa ara wa bá fẹ́ yára wa lówó, a máa ti ń sọ fún ara wa wípé tí o bá fẹ́ gba sálárì ni kó o fún mi lówó, pé inú sálárì ẹ̀ ni kó o ti fún mi ní owó yẹn padà, níbi tí ọ̀rọ̀ iṣẹ́ náà léwu gan, tó léwu dé, nítorí pé ṣé ìpè níṣẹ́ yìí. Ṣùgbọ́n àwọn tí ò mọ̀, àwọn tó yẹ pé oníjẹkújẹ ni wọ́n, tó yẹ pé wọn tiẹ̀ kí wọn bìkítà, àwọn tí ò ní ìfura, wọn ò lè tètè mọ̀. Nígbà tó yẹ tí mo ṣàlàyé gbogbo ẹ̀ fún bàbá mi farabalẹ̀, ìyá mi náà tún bá bàbá mi sọ̀rọ̀ lóríṣiríṣi. Bàbá mi wá ní pé tí mo bá fi ṣẹlẹ̀ pé kí ni nǹkan tí mo fẹ́ ṣe. Mo wá ṣàlàyé fún bàbá mi pé lára àwọn sálárì tí mo ti ní, pé mo dẹ̀ tún kọ́ṣẹ́ ọwọ́ ní gbogbo ìgbà tí mo fi wà ní school náà, tí gbogbo nǹkan tó dojúrú, wípé mo máa nílò láti gba ṣọ́ọ̀bù kí èmi náà dúró ní àyè ara mi. Mo ṣàlàyé fún bàbá mi pé èmi náà ti ní savings, pé lára àwọn sálárì tí mo ń gbà tó pé mo ṣiṣẹ́ náà mo tẹ̀ ṣe ó pẹ́ díẹ̀ náà, àwọn ìjọba náà wọ́n ti ẹ̀gbà kan tí mo tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn ò kọ́kọ́ sanwó dáadáa, ṣùgbọ́n nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní sanwó gidi fún wa, pé èmi náà ti ní savings, mo dẹ̀ ti ní plan, mo ti ní nǹkan tí mo fẹ́ fi ayé mi ṣe kó tó di pé mo fi iṣẹ́ náà lẹ̀. Nígbà tó yá bàbá mi tún bá mi sọ pé kí n tún ọ̀rọ̀ náà wò, mo ní mo ti pinnu lọ́kàn ara mi pé mo ti níṣẹ́ ọwọ́ mi lọ́wọ́, ibẹ̀ tí mo ṣí ṣọ́ọ̀bù nǹkan tí mo fẹ́ ṣe, mo fi iṣẹ́ náà sílẹ̀. Ṣùgbọ́n kó tó di pé mo fi iṣẹ́ náà sílẹ̀, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ èyí tó mú kí èmi àti ọ̀gá mi tí mo wà lábẹ́ ẹ̀, ìṣẹ̀lẹ̀ jẹ́ kí èmi àti ẹ̀ wojú ara wa gidi gan, nítorí pé àfi wípé ọ̀gá mi ti ń wá ọ̀nà láti lé mi lọ, kò rí ọ̀nà láti lé mi lọ, bó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n máa sọ fún mi pé gbogbo agídí tí mò ń bá ọ̀gá mi, tó pé mo jẹ́ ọmọ tó ní ìpátá tí mo lè lágídí gidi gan, ṣùgbọ́n bí ọ̀gá mi ò ṣe tí ì wá lé mi kúrò lẹ́nu iṣẹ́ náà, torí tó ọ̀gá mi bá fẹ́ léyàn kúrò lẹ́nu iṣẹ́ ó ní opportunity àti léyàn, ó kàn máa rọ́pò rọ́ méjì séyàn lẹ́sẹ̀ tó máa pàṣẹ sí ọ̀dọ̀ àwọn ìjọba tó máa dismiss èèyàn. Ṣùgbọ́n àwọn tó wá àwọn tájọ́ ṣiṣẹ́ máa sọ fún mi pé àwọn ò mọ nǹkan tí ọ̀gá yí lára mi, tó yẹ pé gbogbo nǹkan tí mò ń bá ọ̀gá dánwò kò tiẹ̀ sí èèyàn tó lè bá ọ̀gá dánwò tí wọ́n ti ní sáàkì ẹ̀. Èmi lè jẹ́ ọmọ tó le gidigidi, nǹkan tí mo ò bá nífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́. Ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ ní ọjọ́ kan tó yẹ pé máa kan awo gbogbo àwọn particulars mọ́tò ní máa yìí máa wà. Nígbà tí a wò mú pé ọ̀gá mo ṣàlàyé gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ fún, tá bá ti fẹ́ ṣèkà àwọn particulars, tá bá rí ti àwọn error kankan níbẹ̀, a máa ń pè wọ́n, a máa ṣàlàyé, àwọn ló máa sọ pé ẹ máa mú ọ̀bọ̀ lọ́fíìsì àbí nǹkan tó yẹ pé a lè handle. Nígbà tí mo ṣàwọ̀ àwọn particulars máa yẹn, mo rí pé àwọn kankan miss, mo wá pe ọ̀gá. Ṣùgbọ́n lọ́jọ́ tí mo pe ọ̀gá náà, ọ̀gá sọ fún mi pé kí n gba 3,000 lọ́wọ́ driver náà. Lẹ́yìn ìgbà tí mo wá gba 3,000 gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ fún mi, mi ò ní choice, kan tó sọ fún mi náà mo tẹ̀lé. Ọ̀gá mi wá lọ pe èèyàn míì lára àwọn tí a jọ wà ní sport ní ọjọ́ náà, wípé mọ́tò tí mo wà yẹn pé kí ẹni yẹn máa gbé bọ̀ ní ọ́fíìsì, àtèmi àti driver àti ẹni yẹn. Nígbà tí a ṣáà débẹ̀, tí a dé ọ́fíìsì, bí ọ̀gá mi ṣe change ọ̀rọ̀ nìyẹn, pé èmi ṣáà ti gbowó. Láì mọ̀ pé ọ̀gá mi gan ló sọ fún mi pé kémi gba 3,000, ọ̀gá mi ṣáà yí ọ̀rọ̀ ẹ lé mi lórí. Nígbà ọ̀rọ̀ ẹ di nǹkan ńlá gidigidi gan, ó di ariwo gan ní ọ́fíìsì lọ́jọ́ náà, tí mo takú, tí mo change fọ́gá gbé láéláyé. Tó bá jẹ́ pé nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí máa fi iṣẹ́ ilẹ̀ lélẹ̀, mo ready. Aṣáàmì ọjọ́ òwe, aṣáàfà lọ, aṣáàfà bọ̀, ọ̀gá mi ṣáà rí pé mi ò gbà fún òun. Àtìgbà yẹn ọ̀gá mi ti ṣáà ń wá oríṣiríṣi ọ̀nà tó máa fi lé mi. Nígbà tí mi lọ wá jókòó tí mo wá rò pé ó dà pé ibi tí wọ́n ti fẹ́ mi, ó dà pé òtítọ́ tí mò ń sọ níbẹ̀ kò fẹ́ pè mí gan, pé kíkú fi iṣẹ́ wọn lẹ̀. Lẹ́yìn tí mo ti wá bá mi sọ̀rọ̀ pé mo fẹ́ fi iṣẹ́ wọn lẹ̀, mo ṣáà fi iṣẹ́ wọn lẹ̀. Nígbà tí mo fi iṣẹ́ wọn lẹ̀, ṣọ́ọ̀bù tí mo ń plan àwọn iṣẹ́ tí mo ti kọ́, mo lọ sí ṣọ́ọ̀bù, mo bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ mi díẹ̀díẹ̀. Ṣùgbọ́n nǹkan tó wá ṣe mí tí mo fi wá gbé ọ̀rọ̀ ara mi síta ni wípé ogun tí mo ti jà láti kékeré, láti píníṣí, ogun náà mi lè sọ pé ogun ìta bẹ́ẹ̀ náà ni, nítorí pé tí ogun ilé ò bá jà kò lè ran tìta lọ́wọ́. Ibi tí èmi mọ̀ pé ìpínlẹ̀ ogun náà ti ṣẹ̀ wá ní ọ̀dọ̀ ìyàwó bàbá mi, ibẹ̀ ni mo mọ̀ pé ibẹ̀ ni ogun yẹn ti ṣẹ̀ wá.
ṣùgbọ́n kò sí nǹkan tí a fẹ́ ṣe, àti sapá àti sá kákàkiri àti ṣiṣẹ́ àti ṣe gbogbo ẹ̀, kò sí nǹkan tí a fẹ́ ṣe sí. Ogun yẹn ó dẹ̀ ń ba ilé ayé tèmi jẹ́ débi pé kò jẹ́ kí n ní ìlọsíwájú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, ṣọ́ọ̀bù tí mo ṣí gan ikùn lọ déédéé. Gbogbo nǹkan tí mo wá di pé mo dáwọ́ lé tí mo ń ṣe, ibi tó yẹ kí n ti dé, kódà àwọn ọ̀rẹ́ mi gan tí a jọ bẹ̀rẹ̀, àwọn gan ti lọ fà nínú ayé ju èmi gan lọ. Ṣùgbọ́n ọlá wípé mo mọ Ọlọ́run, mo dẹ̀ ń gbàdúrà díẹ̀díẹ̀, òun ló ń kó mi yẹn tí ò jẹ́ kí ogun yẹn kó la ẹ̀mí mi lọ. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé mo máa borí ogun tí nǹkan máa padà bá yọrí sí rere fún mi, tí èmi náà máa rí nǹkan rere tọ́ka sí. Ìdí nìyí tí mo ṣe wá gbé ọ̀rọ̀ mi wá sórí afẹ́ pé gbogbo àwọn tí ò bá ní ìgbàgbọ́ wípé ayé wà, èèyàn wà, ogun tí wọ́n fi jà wọ́n, òun ló ń jà wọ́n lọ́wọ́lọ́wọ́. Òun ni ò ṣe jẹ́ kí ìyè wọn ṣí wípé ayé wà. Ẹ mọ̀ pé ìgbà míì tí wọ́n bá fi nǹkan jàyàn, èdìdí tó rọ̀ mọ́ ogun tí wọ́n fi ja èèyàn yẹn, ó lè di etí èèyàn àbí kó di ojú èèyàn tó yẹ pé èèyàn ò fi ní ríran rí, èèyàn ò fi ní ronú láti sọ pé nǹkan báyìí ló ń ṣe mí. Lójú ara èèyàn máa wò pé bí àwọn nǹkan ṣe èèyàn wà normal, ṣùgbọ́n lójú ara tààràtà máa mọ̀ pé ogun jàyàn. Gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé kò sí ayé, pé kò sí ogun, kò sí ayé, kò sí èèyàn wà, agbára wà, bẹ́ẹ̀ sì ni ayé wà. Mo gbé ọ̀rọ̀ mi wá sórí afẹ́fẹ́ fún ẹ̀yin ọmọ Nàìjíríà kí ẹ lè bá rí nǹkan kọ́gbọ́n, kí ẹ rí nǹkan dìmú nínú ìtàn ayé mi. Bó tilẹ̀ jẹ́ pé mo ṣe ń jagun ayé mi láti ilẹ̀, láti kékeré, bí àwọn òbí mi náà ṣe ń bá mi jà títí di èní, títí mo fi dàgbà, láti pín ní ṣí kí ogun máa bẹ́yàn jà láti ọmọ ọdún kan, láti bébì, kó dẹ̀ bá èèyàn jà títí mo fi pé ọmọ 40 something. Ogun yẹn náà dẹ̀ dẹ̀yìn. Bẹ́ẹ̀ sì ni mi ò tí ì rí nǹkan gbé ṣe lórí ilẹ̀ ayé kí ẹ lè mọ bí tí ogun náà bá mi fínra dé. Mo sì ń gba aládùúrà, mò ń rọ Ọlọ́run, mò ń bẹ Ọlọ́run pé kí Ọlọ́run jọ kó láàánú mi, kó mú mi borí ogun yìí, nítorí pé mo ti gbàdúrà. Ìdí nìyí tí mo wá ṣe gbé ọ̀rọ̀ ayé mi wá fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, kẹ́ fi ọ̀rọ̀ ayé mi, kẹ́ fi ìtàn mi, kẹ́ fi ṣe àríkọ́gbọ́n pé ayé wà, bẹ́ẹ̀ sì ni ayé ń bẹ. Èmi náà dẹ̀ tún gba aládùúrà wípé kí Ọlọ́run bá mi yí ìgbà ayé mi, kó bá mi sọ di ọ̀tun, kó gbà mí lọ́wọ́ ogun ìbí, ogun ẹ̀jẹ̀ tí mò ń jà láti inú oyún wá títí di wákàtí. Kí Ọlọ́run bá mi sọ ìgbésí ayé mi di ìrọ̀rùn. Àti wípé pàápàá mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń wò mí àti ẹ̀yin tí ẹ ń gbọ́ fún ìmọ̀ràn tí ẹ ní fún mi. Nítorí pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo mọ ibi tí ogun ayé mi ti wọ́ wá. Bó tilẹ̀ jẹ́ pé mi ò rí èèyàn sọ fún mi pé bí báyìí lógun ayé mi ti wọ́ wá. Àwọn tí mò ń pàdé tí mò ń gbàdúrà lọ́dọ̀, wọ́n ń sọ̀bọ̀, wọn ò sọ direct ibi tí ogun ayé mi ti wá, ṣùgbọ́n nípasẹ̀ nǹkan tí wọ́n sọ, mò ń understand, mo dẹ̀ ń rò ó jinlẹ̀ ibi tí ogun náà ti wọ́ wá. Ìdí nìyí tí mo fẹ́ béèrè ìmọ̀ràn yín wípé kí ni nǹkan tó yẹ kí n ṣe. Ṣé kí n lọ bẹ first wife dádì mi ni, èyí tó jẹ́ ìyálé sí ìyá mi? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rántí ní ìgbà tí ọmọ wọn kú tán, wọ́n máa ń sábà sọ ọ̀rọ̀ kan, especially ó ní ọjọ́ kan tí first wife dádì mi àti mọ́mì mi ń jà. Ní ọjọ́ tí mo sọ, mo sì wà ní kékeré, mo wà níbẹ̀, dádì mi wà níbẹ̀, àwọn náà sì wà níbẹ̀. Nǹkan kan ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ìjà owó láàrin àwọn àti mọ́mì mi. Bẹ́ẹ̀ ni first wife dádì mi sọ fún mọ́mì mi pé ṣebí torí tèmi ni ìyá mi ṣe ń ṣe flegeflege, wípé ṣebí torí ti èmi ni ìyá mi ṣe ń wu irú ìwà tí ìyá mi ń wù sí àwọn. Mi ò mọ nǹkan tó fa ìjà, omi ìdẹ̀mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ṣùgbọ́n nǹkan tí ìyá yìí sọ ní ọjọ́ náà ni pé ṣebí torí tèmi ni ìyá mi ṣe ń ṣe nǹkan tí wọ́n ṣe, wípé àwọn máa wò ó ọ̀nà tí èmi fẹ́ gbà fi jẹ́ èèyàn láyé. Statement tí ìyá yìí sọ lọ́jọ́ náà ó wúwo gan. Bó tilẹ̀ jẹ́ pé mo jẹ́ ọmọ kékeré, mi ò really understand ẹ̀, ṣùgbọ́n mo máa ń rántí ní ìgbàkígbà tí mo bá ti ní àdójúkọ nínú ìrìnàjò ayé mi, wípé ṣé kìí ṣe pé ọ̀rọ̀ tí ìyálé mọ́mì mi sọ yìí ló ń jà mí, àbí ṣé kìí ṣe pé ìyálé mọ́mì mi ni ó fogun jà mí. Ohun mo ṣe ní kí n béèrè lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń wò mí àti ẹ̀yin tí ẹ ń gbọ́ mi, àti ìmọ̀ràn tí ẹ ní fún mi lórí ìkànnì yìí, wípé ṣé kí n tọ ìyálé mọ́mì mi lọ, ṣé kí n lọ bẹ̀ wọ́n ni, nítorí pé wọ́n ti wà láyé. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kọ dádì mi lẹ̀, wọ́n ti fi dádì mi lẹ̀, wọ́n ti lọ fẹ́ ọkọ mi. Ọ̀rọ̀ bí ìjà ṣẹlẹ̀ náà ni wọ́n ṣe fi dádì mi lẹ̀. Wọ́n fẹ́ béèrè ìmọ̀ràn ẹ̀yin tí ẹ ń wò mí àti ẹ̀yin tí ẹ ń gbọ́ mi, wípé ṣé kí n lọ bẹ̀ ìyálé mọ́mì mi padà ní, kí n wá wọn kàn níbi tí wọ́n wà, kí n lọ bẹ̀ wọ́n tó mú wọn, mo dẹ̀ ní ìgbàgbọ́ pé wọ́n sì wà nílé ayé, àbí kí n túbọ̀ súnmọ́ Ọlọ́run, kí n máa gbàdúrà, kí n ní ìgbàgbọ́ wípé nǹkan máa yí padà sí rere.
ẹ jọ̀ọ́ ẹ gbà mí ní ìmọ̀ràn nínú comment section, ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kí n ṣe. Ibi báyìí la máa fi àdàgbé ètò rọ̀ sí lónìí. Mo fẹ́ kí ẹ gba arákùnrin ní ìmọ̀ràn nínú comment section lórí nǹkan tí ó yẹ kó ṣe. Ṣé kó tẹ̀síwájú láti máa gbàdúrà kó dẹ̀ máa bá ọ̀rọ̀ ayé ara ẹ̀ lọ, àbí kó lọ wá ìyàwó bàbá ẹ̀ lọ kí ó bẹ ìyàwó bàbá ẹ̀? Àti wípé mo fẹ́ fi àkókò ìsọ fún ẹ̀yin ilé olórogún wípé ilé olórogún ọgbà wèrè ni, pàápàá jùlọ àwọn tó bá ń wá àwọn ọmọ tó bá ń jáde láti ilé olórogún. Ilé olórogún ò ń ṣe nǹkan tí èèyàn ti orí bọ̀, nítorí pé tí ò bá lé èèyàn á lé ẹ. Àti wípé pàápàá àwọn obìnrin àti àwọn ìyá tó mọ̀ pé òkè o èèyàn táwọn fẹ́ fẹ́ wọ́n ti ní ọkọ nílé àbọ̀ ti ní family tí wọ́n sì tún torí bọ̀. Bó tilẹ̀ jẹ́ pé àwọn míì ò kì í sábà lọ, ṣùgbọ́n orí ló máa ibi tí orí bá ti dá ẹ̀dá sí ibẹ̀ ló máa ń gbé. Wípé kí ẹ jọ̀ọ́, nítorí pé àwọn ọmọ tí a bá ń bí ló máa fara jẹ ìyà nígbà tí gbogbo ọ̀rọ̀ náà bá fọ́jú tán. Mo máa fẹ́ kí ẹ bá mi gba arákùnrin ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kó ṣe. Ṣé kó lọ bẹ ìyàwó bàbá ẹ̀ ni, àbí kó continue láti máa gbàdúrà? Arákùnrin sọ fún pé òun ti pé ọmọ 40, kódà wọn ti wọ 40+, ṣùgbọ́n kò tí ì padà sí rere fún òun. Ẹ bá mi gba arákùnrin ní ìmọ̀ràn nínú comment section. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe gbàgbé láti like, láti share, àti láti comment, àti láti subscribe kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí ìkànnì ìrírí mi. Bí ẹ ti ṣe mọ̀ wípé àwọn ò kí ń mú ìtàn àbí ìrírí tí ò kí ń ṣẹlẹ̀, àwọn ò kí ń mú wá sórí afẹ́fẹ́ yìí. A máa ń mú àwọn ìtàn àti ìrírí tí ó ṣẹlẹ̀ wá sórí afẹ́fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ ẹ máa lè rí nǹkan fi ṣàríkọ́gbọ́n, àti pé kí ẹ lè máa gbà wọ́n ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kí wọ́n ṣe. Mo rí iná, ó dàbọ̀. ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lónìí, ká gbọ́ ká mọ̀ ká sì ronú pẹ̀lú. Ní gbogbo ìlú àti abúlé